ọ̀pọ̀ àṣírí tí ń fojú hàn o ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ ni lórí rescue mission táwọn ọmọ ológun ṣe láti rescue àwọn ọmọ tí wọ́n jí gbé lórí local government area nípínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ Alagba Micheal Oyedoku tí wọ́n fi ọ̀bẹ Dunbu lọ́rùn tí wọ́n pa nípa àfọnáfọnsu secret tó wà behind ikú tó pa bàbá yẹn àṣírí yẹn ti tú síta. Ohun tí bàbá yẹn ṣe ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ gan pàtó gbogbo ẹ̀ pátápátá lẹ́ ó láǹfààní láti gbọ́ nínú fọ́nrán eléyìí tí mo mú wá fún yín. Bẹ́ẹ̀ sì ni Madam Rachel ìyún principal yẹn madam yẹn ti kọ̀ jálẹ̀ pé àwọn ò ṣiṣẹ́ olùkọ́ mọ́ o tó bá jẹ́ pé inú igbó yẹn náà ni wọ́n sì fẹ́ fi àwọn sí pé àwọn yọwọ́ àwọn yọsẹ̀ lórí ọ̀rọ̀ iṣẹ́ ìjọba. Kódà wọ́n ló ti pé 28 years báyìí tí màmá yẹn ti ń ṣiṣẹ́ olùkọ́. Màá gbé yín débẹ̀ màá túṣu désàlẹ̀ kòkò. Ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí ẹ̀yin èèyàn mi ẹ bá ń wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ torí lè tí mo mú wá fún yín lónìí. Ó gbẹnu tán ó lékè nkà bẹ́ẹ̀ náà ló pakasọ. Ẹ bá ń comment kẹ́ máa like kẹ́ sì máa bá mi pín fọ́nrán ìkáàkiri. Ẹ pín kó kálé kó kókó kó dẹ́sẹ̀ kùkú kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Àdàbà tẹlifíṣàn káàkiri àgbáyé níbi tẹ́tí láǹfààní láti máa gbọ́ wa bó lójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ tí yín bẹ̀ ń ọdẹ ọdún bí lágbára Ọlọ́run bá Èdùmàrè ọdẹ gbogbo wa yóò máa dùn ní. Ẹ bá ń ṣàmì àdúrà kẹsì bá ń gbé tọ àdúrà mi. Tẹ́ ò bá gbàgbé kò kí ń ṣe ìròyìn mọ́ wípé àwọn ọmọ ológun àwọn ẹ̀ṣọ́ aláàbò àwọn ọlọ́pàá àwọn àjọ DSS gbogbo wọn pátápátá ni wọ́n ṣe combined teamwork láti rí dájú pé wọ́n dóòlà ẹ̀mí àwọn ọmọ kéékèèké àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé lórí ilé local government area. Ní nǹkan bí ọ̀sẹ̀ tó kọjá báyìí láriwo òun gbòde kan tínú àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní dùn tí wọ́n ń yọ̀yọ̀yọ̀ wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ẹ ṣe èyí tán tó bẹ̀rẹ̀ sí ń gbóṣùbà káre fún wọn wípé gudugudu méje àti yàyà mẹ́fà tí wọ́n ṣe láti rescue àwọn ọmọ yìí pa àwọn mọ̀ lóore wọ́n mọ̀ lóore bó tilẹ̀ jẹ́ pé ojúṣe ìjọba ni láti dáàbò bo gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àmọ́ nígbà tọ́rọ̀ ti rí báyìí kí wá ní nǹkan tá a fẹ́ ṣe àáfẹ̀mí ìmoore hàn náà ni àádúpẹ́dúpẹ́ àáyọ̀yọ̀yọ̀. Àmọ́ ohun tó ṣe kàyéfì ń bi ọ̀rọ̀ yìí ni wípé ǹjẹ́ jẹ́ mọ̀ pé olùkọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n pa nínú igbó. Ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ti mọ̀ pé wọ́n pa olùkọ́ méjì wọ́n pa Alagba Micheal Oyedoku àti another teacher entirely. Àmọ́ tẹ́ ẹ bá gbàgbé ẹ rí i pé method tó fi pa Alagba Micheal Oyedoku yẹn method yẹn ó wà brutal gan-an. Ó jẹ́ nǹkan tó gbomijé lójú ẹni. Wọ́n pa bàbá yẹn nípa àyà nípa ewúrẹ́ nípa màálù nípa àfọnáfọnsu. Kí ni bàbá yẹn ṣe ń pàtó? Màá gbé yín débẹ̀ ẹ̀yin yẹn wá. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé wọ́n ní pé bàbá yẹn nígbà tí wọ́n kó wọn tí wọ́n jí gbogbo wọn gbé tí wọ́n kó wọn wọnú igbó lọ wọ́n ti sọ fún gbogbo wọn pátápátá kí everybody wá submit fóònù ọwọ́ ẹ̀ ẹ̀rọ ìléwọ́ tí wọ́n fi ń kọ̀. Wọ́n ní kí everybody submit fóònù tí ń bẹ lọ́wọ́ ẹ̀. Àmọ́ ìgbà tí gbogbo wọn fi submit fóònù pátápátá wọ́n ní Mr. Oyedoku ó rọ amú fóònù títí ẹ̀ ó sì rọ àti ibà pò bí ó rò pé òun ti silence ẹ̀ ni kò mọ̀. Along the line bó ṣe bẹ̀rẹ̀ sí ní gbé wọn wọnú igbó lọ. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé lójijì ni kọ́ọ̀lù bàbá yìí ló bẹ̀rẹ̀ sí ní dún ni kọ́ọ̀lù ń wọlé nípè ń wọlé kíkankíkan. Ó fẹ́ dàbẹ́ ni pé ó fẹ́ kó bá operation àwọn people yẹn ni because fóònù tó ríǹgì yẹn ó máa jẹ́ lára àwọn channel tó lè fi track wọn láti fi mọ the right destination níbi tí wọ́n wà. Ìgbésẹ̀ yẹn lásán ó jẹ́ nǹkan tó bí ọ̀gá wọn nínú. Wọ́n láti gbà yẹn ni wọ́n ti separate Alagba Micheal Oyedoku kúrò láàrin gbogbo wọn pátápátá. Wọ́n fi sí another segment ni wọ́n fi sí wọ́n yọ kúrò láàrin àwọn tó kù. Àtìgbà yẹn ni wọ́n ti ní lọ́kàn nǹkan táwọn ó ṣe fún un. Wọ́n nígbà tí ó fi di bóyá àárọ̀ ọjọ́ kejì àbọ̀ ọjọ́ kẹta ẹ rí i pé kò pẹ́ tí wọ́n já àwọn pípò yẹn gbé la gbọ́ pé wọ́n pa kánú wọn. Wọ́n ní lọ́gán tí wọ́n mú bàbá yẹn báyìí láàárọ̀ ọjọ́ yẹn ló bẹ̀rẹ̀ sí ń pariwo. Wọ́n ní kò sí nǹkan tí ò fi bẹ̀ wọ́n tán
pé kí ló dé, wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló dé ta fi ní kí everybody submit fóònù wọn tí wọ́n fi mọ̀ọ́mọ̀ tó fi ti tẹ̀ sápò. Ó ní Mr. Micheal sọ pé òun ò mọ̀ pé wọ́n ní káwọn submit fóònù ni. Wọ́n ní kíní bí ọ̀gá wọn nínú gan-an, ó provoke ọ̀gá wọn. The next thing wọ́n kàn mú bàbá yẹn ni, wọ́n ní bí bàbá yẹn ṣe ń pariwo bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti blindfold gbogbo àwọn tó kù. Wọ́n ní bí bàbá yẹn ṣe ń pariwo làwọn ọmọ kéékèèké yẹn ń gbọ́ ariwo ẹ̀. Àwọn màmá yẹn náà àwọn náà ń gbọ́ ariwo alàgbà Micheal Oyedoku. Ó bẹ̀rẹ̀ sí ń bẹ̀ wọ́n pé ẹ jọ̀ọ́ ẹ dákun, mò ń fọlọ́n bẹ̀ yín, òun fi gbá bẹ̀ yín, òun fàwo bẹ̀ wọ́n. Kò sí nǹkan tí alàgbà Micheal Oyedoku tí ò fi bẹ àwọn afẹ̀míṣòfò yìí tán. Ẹ̀yin èèyàn, kàyéfì ńlá ló jẹ́. Wọ́n ní bàbá yẹn ti ń pariwo, ó ń pariwo, lójijì ni wọ́n ti ọ̀bẹ bọ ọ̀nà fún alàgbà Micheal Oyedoku. Wọ́n sì Dunbu bàbá yẹn. Wọ́n ní ariwo tó ké láìsí yẹn òun làwọn gbọ́ tẹ̀mí fi jábọ́ lẹ́nu alàgbà Micheal Oyedoku. Eléyìí gbẹnu tán ó lékenkà, bẹ́ẹ̀ náà ló ń gbomijé lójú ẹni. Tẹ́ ò bá gbàgbé, kò pẹ́ sí àkókò gbà yẹn, mi rò bí ó ju bí ọ̀sẹ̀ kan àbọ́jọ́ bíi mélòó kan sí àkókò gbà yẹn ni wọ́n tún mú olùkọ́ míì láàrin wọn. Kí nìdí tó ń fi pa olùkọ́ kejì? Òun ò dẹ́ṣẹ̀ kankan ti tiẹ̀, àmọ́ wọ́n ní conversation tó wà láàrin àwọn afẹ̀míṣòfò yẹn àtijọba kò tẹ́ àwọn ìyẹn lọ́rùn. Ló ti wá wò pé táwọn ìjọba ọba ti gbé ìgbésẹ̀ tí ó tẹ́ àwọn lọ́rùn, tíjọba ọba ti ṣe nǹkan táwọn fẹ́, pé káwọn wulẹ̀ kúkú máa pa àwọn tí ń bẹ níbẹ̀ yẹn, káwọn máa pa wọ́n lọ lọ́kọ̀ọ̀kan léjèèjì. Ní wọ́n bá tún mú tíṣà kejì ni wọ́n tún pa òun, bó tilẹ̀ jẹ́ pé wọn ò ṣe fídíò sí public láti mọ ọ̀nà tí wọ́n gbà láti fi pa tíṣà yẹn, àmọ́ àwọn ìjọba náà ó ti fi ilẹ̀, wọ́n ti mọ ọ̀nà tí wọ́n fi jọ ń communicate, táwọn ìjọba náà fi mọ̀ pé wọ́n tún ti pa ẹnìkan o. Ẹ̀yin èèyàn, kàyéfì ńlá ló jẹ́ nígbà táwọn ìjọba gbọ́ pé wọ́n ti pa ẹnìkejì. Wọ́n wò pé dájúdájú bí wọ́n ṣe máa pa àwọn pípù yìí lọ lọ́kọ̀ọ̀kan léjèèjì lélẹ́yìí, ìgbésẹ̀ wo la lè gbé láti stop àwọn pípù yìí láti máa pa àwọn èèyàn wa. Wọ́n ní làwọn ìjọba náà bá consult àwọn native intelligence. Àwọn native intelligence ni wọ́n consult. Wọ́n láwọn native intelligence yẹn ló wá bẹ̀rẹ̀ sí fún wọn ní ìgbésẹ̀ tí wọ́n lè gbé, ọ̀nà tí wọ́n lè gbé gbà láti rescue àwọn people yẹn. Wọ́n ní pé gbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ń call àwọn people yẹn, wọ́n wá bẹ̀rẹ̀ sí ń track number yẹn. Wọ́n ń wo number àwọn táwọn afẹ̀míṣòfò yẹn náà tún máa ń pè with that same numbers. Ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣe tracking yẹn, ló bẹ̀rẹ̀ sí ń discover àwọn family wọn, àwọn ẹ̀gbọ́n wọn, àwọn àbúrò wọn, gbogbo bí táwọn relatives wọn wà pátápátá. Wọ́n bẹ̀rẹ̀ sí ń discover ẹ̀. Wọ́n wá ń lo bàálù, wọ́n wá ń gbé lọ síbẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ń pick wọn lọ́kọ̀ọ̀kan léjèèjì. Ìgbà tí wọ́n ti assemble a lot of their family, àwọn náà ti kó wọn sí custody. Wọ́n ti kó wọn sí custody. Wọ́n wá ní pé wọ́n wá pè àwọn afẹ̀míṣòfò yẹn pé ó yá, ẹ jẹ́ ká ṣe video call, tẹ́ bá fẹ́ ká ṣe agreement. Wọ́n nígbà tí wọ́n fi pè wọ́n báyìí, wọ́n wá ní pé ẹ wo lẹ̀kẹ́ wo ẹnu ọkọ́ o, àwọn family ti yín lè léyìí o. Ẹ gbé fídíò sójú àwọn tó kù yẹn náà, káwa náà wo iye àwọn tí ó kù, ká mọ iye àwọn tẹ́ ti pa. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ń gbé fídíò sójú gbogbo àwọn people yẹn. Wọ́n á ní káwọn ṣe deal. Ẹ yọ̀ǹda àwọn tó wà lákàtà yín fún wa, káwa náà yọ̀ǹda family yín kó máa lọ lé lálàáfíà, kò ní béwu dé. Wọ́n lágrímẹ̀ tí wọ́n jọ ní nìyẹn. Kó tó di pé àwọn sójà, àwọn ọmọ ológun, àwọn àjọ DSS, àwọn ọlọ́pàá, gbogbo wọn pátá wọ́n bọ́ sínú igbó. Wọ́n sọ pé omi ńlá kan wà tó là wọ́n láàrin tí ń bẹnu igbó kìjikìji yẹn. Omi ńlá kan wà ń bẹ, odò ńlá tó yẹ pé wọ́n ní láti máa cross odò yẹn ni. Wọ́n wá fún wọn location bíi tí wọ́n kọ́ àwọn ọmọléèwé àtàwọn olùkọ́ yẹn, the right location tó fẹ́ kọ́ lọ drop wọn sí. Wọ́n ti fún wọn location yẹn. Wọ́n láwọn people yẹn rìn nínú igbó torí ọ̀kan nú àwọn teacher yẹn jáde láti wá sọ̀rọ̀ tó ṣàlàyé gbogbo bọ́rọ̀ ti ṣe jẹ́ gan ní pàtó. Ó explain everything in total. Mo ti ṣe fọ́nrán yẹn, èyí tí ẹ bá ti rí, ó sì wà lórí page wa, wà lórí YouTube wa, wà lórí Facebook wa. Bàbá yẹn ṣàlàyé gbogbo bó ṣe ń jẹun, gbogbo ṣe ní kán má gbàdúrà, gbogbo ṣe rìn inú igbó, gbogbo bó ṣe kó wọn wọnú igbó lọ, àwọn experience tí wọ́n ní pátápátá ó sodo sínú fọ́nrán yẹn. Wọ́n láwọn people yẹn wá release wọn.
but by the time tó fi máa release wọn láwọn sójà àtàwọn afẹ̀míṣòfò yẹn wọ́n jọ mú nǹkan lẹ̀ o wọ́n jọ mú nǹkan lẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sọ pé wọ́n capture láàrin wọn lẹ́yìn ìgbà tí wọ́n ti gba àwọn èèyàn tí wọ́n tán wọ́n mú lára àwọn people yẹn bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n bá ọ̀pọ̀lọpọ̀ àwọn weapon lọ́wọ́ wọn ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ yìí gbẹnu tán ó lè kínka bẹ́ẹ̀ náà ló pàkàṣọ ẹ bá mi comment kẹ́ ẹ bá mi like kẹ́sì máa bá mi pín fọ́nrán káàkiri kó lè ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. èkejì ẹ̀wẹ̀ Madam Rachel màmá principal yẹn màmá yẹn fárígá o màmá yẹn yarí kanlẹ̀ pátápátá pé àwọn òṣìṣẹ́ olùkọ́ mọ́ o ó láwọn òṣìṣẹ́ tíṣà mọ́ o ó ní màmá yẹn ti ní psychological trauma bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn experience tó ti ní ó ní by the time tí màmá yẹn bá ti súnmọ́ ibi tí igbó wà báyìí ó ní bẹ́ẹ̀rù ṣe máa bá tára ẹ̀ máa gbọ̀n psychology trauma ni wọ́n ń pè tẹ́wá sì wá ní kí màmá yẹn tún pa lọ sí inú igbó tó ti jí gbé yẹn kò sí ọjọ́ tó bá ti dé environment school yẹn ó máa ru àròkàn ni ó máa rántí ó máa flashback experience burúkú tó ti ní sẹ́yìn yẹn experience yẹn máa padà máa bọ̀ wá sí memory ẹ̀ ó máa pẹ́ kó tó lè get right kíní yẹn ó máa pẹ́ gan kò kí ń ṣe nǹkan tó kàn dédé máa get right so easily báyẹn no matter the treatment tó wù kó ti fún wọn ọjọ́ tó bá ti ń dé environment yẹn báyìí la máa rántí gbogbo bó ṣe gbébọn wá ká wọn mọ́nu class tó ń gbébọn dé environment kíní wọn tó kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí gbogbo wọn lọ́wọ́ tó ń lédè gbogbo wọn wọnú gbó lọ màmá 57 àbí 58 years àgbàlagbà ni màmá yẹn náà màmá yẹn tó yẹ kó ti máa sinmi by now màmá yẹn kọjá lẹ́ o bẹ́ẹ̀ náà sọ pé màmá yẹn dẹ̀ ṣe ní 7 years láti bá ìjọba ṣiṣẹ́ kó tó di pé ó fẹ̀yìntì àmọ́ ó ní tíjọba ò bá ti lè gbé òun sí another school entirely ó lóun ò ṣiṣẹ́ inú igbó yẹn mọ́ o màmá yẹn fárígá o bó ṣẹ̀yìn náà ń kọ́ ṣe é lọ ṣiṣẹ́ èló ló ń fa àwọn tíṣà gan torí ọlọ́run tí wọ́n kàn wá pa wọ́n nípa àyà pa wọ́n nípa àránù àwọn tí wọ́n ti pa báyìí tí wọ́n ti kú báyìí tí wọ́n ti gbé ipò wo làwọn fámìlì wọn máa wà ipò wo làwọn ọmọ wọn máa wà ìyàwó ọmọ wọn ẹ̀gbọ́n àbúrò àwọn náà ló bí ipò wo ni gbogbo àwọn pípẹ́ yẹn wà lórí pa à ń ṣiṣẹ́ ìjọba kí ìjọba kan rí dájú pé ètò ààbò orílẹ̀-èdè yìí kò ṣẹnu re kò sí yìí nínú kó máa jí àwọn èèyàn gbé lórílẹ̀-èdè Nàìjíríà kó máa fẹ̀mí àwọn ọmọ Nàìjíríà kó máa fẹ̀mí wọn ṣòfò dànù kò sí yìí kankan ń bẹ fún wa the responsibility of the government ni láti protect lives and property nígbà tí wọ́n bá lè protect life and property which means pé wọ́n ti fail wa nìyẹn kọ́ ló má jẹ́ ká bọ́ sọ́wọ́ kọ́ ló má jẹ́ ká fọjọ́ ọlọ́jọ́ lọ ẹni bá ló mọ̀ o lágbá ọlọ́ọ̀bá Èdùmàrè gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nǹkan burúkú ò ní bá yín kò ní bọ́ ọmọ yín kò ní bá ẹ̀gbọ́n yín kò ní bá àbúrò yín kò ní bá ẹ̀mí náà kò ní bá àwọn mọ̀lẹ́bí mi níbi tí a pẹ́ ká dé tá gbòǹgbòdé lágbá ọlọ́ọ̀bá Èdùmàrè nǹkan burúkú ò ní bá wa ẹ bá ń ṣàmì àdúrà kẹsì bá ń gbé tọ àdúrà mi àní rí jù báyìí lọ lórí ilé tí mo mú wá fún yín ní sáà yìí bó bá tún ṣe lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà láǹfààní láti máa gbọ́ ẹ̀yin tí ẹ bá ti subscribe sórí ìkànnì abẹ́ ò tí follow wa ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà ń bẹ́ẹ̀ notification bell ni wọ́n ń pè òun gangan ní ó máa ta yín lólobó ní gbogbo kúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlà yìí ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ kú kalẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.